ẹ dákun ta ló mẹ́jọ ẹnì kejì wa àwọn méjèèjì wọn jọ dé ẹ̀ẹ́dẹ̀ rí yẹjú kálukú wa lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ti wà bí wọ́n jọ dé papọ̀ ta ni ta ló jókòó sí yìí kí ni ilẹ̀ sọ̀rọ̀ sí. ìyàwó mi ni sà. kí lẹ ṣe fún ẹ súnmọ́ kí ni. mi ṣe ń kan fún sà. ṣé kí n bá yín bẹ̀. no mi kéye pé mo ṣẹ̀ sá òun ló ṣẹ̀ mí. òun ló ṣẹ̀ yín náà. bẹ́ẹ̀ ni sà. it's alright ta ló jókòó yìí ṣé kí n bá yín bẹ̀. ẹ̀yin náà ṣẹ̀ lọ́ba mẹ́gbàá wa ẹ̀yin méjèèjì ọba yín lálẹ́. yẹ̀sà ó parọ́ mọ́ yín ni sà. ó parọ́ mọ́ mi. bẹ́ẹ̀ ni sà. èmi ló tún parọ́ mọ́. bẹ́ẹ̀ ni dájú. congrats ó sóríire ẹ ta ni wọn ọba tó parọ́ mọ́ bí òjé mi ṣùgbọ́n kọ́ sáà má jẹ́ kó ṣe ní tí ọ̀dà ṣé kò ṣe ní tí ọ̀dà. ní tí ọ̀dà náà ló ṣe dájú. ọ̀dà kí ló ní mo ṣe súnmọ́ microphone yẹn. ó ṣẹlẹ̀ pé láti bí oṣù bíi 6 ó ní mi ti ní iṣẹ́ lọ́wọ́ iṣẹ́ transport mo ń ṣe. mo mọ̀ pé iṣẹ́ transport tí mò ń ṣe yìí iṣẹ́ yìí lélẹ́yìí kò sí olùrànlọ́wọ́ láti ìgbà tí n ti ní mọ́tò ní ọwọ́ kò sí olùrànlọ́wọ́ so mo wá rò pé mo wá pè wípé tèmi sì lélẹ́yìí tí n bá fẹ́ ṣe nǹkan mi kì í fi pamọ́ fún mo wá pè pé ọgbọ́n wo la lè dá sí ọ̀rọ̀ yìí ó ṣàṣọ wípé cooperative kan wà ní ìta mẹ́rin pé ká lọ́ mọ̀ sí pé cooperative yẹn pé tá a bá ní 50,000 naira níbẹ̀ pé mo fún wa ní 100,000 naira. àbí cooperative wa ni tiwa kọ́. tí ìfọ̀ wò lọ pamọ́ mi ń pẹ́ mọ́rò jọ́ bí obìnrin. yẹ́sà ní tí mo sáré kókó ọ̀rọ̀ sáà ni wípé cooperative àṣàrò dá lọ́mọ ní ibẹ̀ tá a fi gba owó bòde. irọ́ wo lọ pa sọ fún mi. irọ́ tó wá pamọ́ yín ni wípé ìwé ilẹ̀ mi tí mò ń kọ́ lọ tẹ́pẹ́lẹ́ yẹn ti dé windo nígbà tí ó ṣòlù náà lọ́wọ́ tẹ́pẹ́ yà ti ń jẹ àwọn ọmọ mi mo wá wò wípé ilé yìí ẹ fẹ́ tà á. a fẹ́ tà so ti yé. ó wá níwèé wà lọ́wọ́ mi. ó wá sọ́pọ̀ ti gbé òwòdọ̀ yín sá. òótọ́ ni ọ̀parọ́ kankan obìnrin yìí ó ṣoríire ó ní fojú sunkún ọmọ bó ṣe dúró tọkọ rẹ yìí bí ògo ti ń jẹ tọlọ́run àwọn ọmọ rẹ ó yàn wọn ó yanjú ẹni ẹlẹ́ni ò sì ní jẹsẹ́ rẹ gbogbo ìgbà tí ó bá wá dáa fọ́kọ rẹ wọn ní lé ọkọ ńbẹ wọn ní gbàgà rẹ sẹ́yìn ọkàrí láì ìyàwó dáadáa ni ọmọ ìlú wo ni ọ ọmọ Ìbàdàn ọmọ ìlú wo ni ọ ẹ bá ń pàtó gbogbo ọmọ Ìbàdàn tó wà lọ́dọ̀ ọkọ. ọlọ̀tẹ̀ ni ọ́ ọlọ̀tẹ̀ ni ọ́ kọ́ pàtó gbogbo ọmọ Ìbàdàn tí ń bẹ ní ọkọ ọwá ìgbà náà lọ́wọ́ à ń tójọ́. ọmọ ìwo tún ni pé ká ìyànjú ẹ̀ lábẹ́ ni ọmọ ìlú wo ọmọ ìlú tiẹ̀ mélòó ló ṣe dáadáa bí eléyìí. ètò bá kù díẹ̀ káàtó ẹ̀yin tẹ́ wá gbé bíi ni. ó fẹ́ kọ́kọ́ rẹ ta lẹ́yìn ẹ̀rù ń bà ọ́ pé kó mọ̀ jẹ́ pé ẹ̀ ta ẹ̀ fowó yẹn jẹun tán ilé ẹ̀ ti dé wíńdò ọfẹ́ ta ọfẹ́ fi ra mọ́tò tí ó máa lò tí ó fi máa ṣiṣẹ́. àwọn dílà ló sọ wípé kó lọ gbé ìwé yẹn wá wọ́n ní kó wá 100,000 wá wípé kí ó gbé sílẹ̀ àwọn dílà wa sọ wípé ìgbà tó wá rìnrìn tí kò rí 100,000 yẹn èló wá ní òun ó lọ gbé ìwé ilẹ̀ òun èmi dẹ́yẹ̀ṣẹ̀ kúrò ní ṣọ́ọ̀ṣì ọlọ́wẹ̀rẹ́ ń bì ní aago 2 ni bẹ́ẹ̀mi ṣe wá rìn délé tí mo dé ilé bí mo ṣe ń wọlé kí n fẹsẹ̀ níléèwẹ̀ mo bá nínú yàrá bó ṣe wá bá mi níléèwẹ̀ yẹn nù yí pé kí n bóun gbé ìwé ilẹ̀ òun bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo tí gbogbo àdúgbò mi gbọ́ nìyẹn wípé mo ní kó gbéwèé mi fún mi ṣé wọ́n lo ní ni àbí wọ́n lo bá ṣé o fẹ́ pa mí ni òun fìyà jẹ àwọn ọmọ mi òun fi
febi pa wọ́n kí ló dé gan-an ẹ mú ní tẹ́bí bá tiẹ̀ ń pààyàn kì í wá sí pé ilẹ̀ ló kù tí ẹ tà mo lémi tí mi jẹ nǹkan kan látàárọ̀ mo ní ṣé mo dáràn ni mo ní bọ̀ mo wò yí pé tá a bá ta ilẹ̀ yẹn à lè mú un mọ́ mo ní ara kìíní ẹ̀gbọ́n yín ẹ sọ yí pé àwọn ni wọ́n lọ gbowó rẹ̀ lẹ́yìn ìsìnkú ìtara sí gbó olóyin mo ní wàhálà ṣẹlẹ̀ nígbà yẹn mo nígbà tẹ́gbọ́n yín ẹlẹ́ẹ̀kejì náà tún wá bá yín ra ẹlẹ́ẹ̀kejì ẹ tó wá sọ yí pé torí yí pé ṣòro dé yí pé ẹ fẹ́ tà ẹ jẹ́ ká mọ máléèjì ẹ̀ báyìí à lè kú sínú ìṣòro yìí bó ṣe takú ni ó ṣàfìlú mi bí mo ṣe ń sáré lọ nìyẹn tẹ́lẹ̀ mo máa ń sá fún un tó bá ti ní kí n gbéwèé yẹn wá ni bọ̀ lọ́tẹ̀ yìí ó tẹ̀lé mi wípé àníṣe gbogbo ibi tí ìwé yẹn bá wà òun ó bá mi dé ibi ibẹ̀ ń dandan dandan ni mo ṣe ń sábọ̀ wá sí ibi yìí pé ọ̀dọ̀ Oríyọmí ló wà. àwọn kan wà ń tà ní. wọn ti producer ti láàlẹ́ ṣé o ṣe ń bá mi sọ̀rọ̀ nígbà tó ga wa ń bá mi sọ̀rọ̀ sífìlà kọ́mọ̀ kórè ẹ̀ pa sífìlà kọ́mọ̀ pọ̀ pa lórí tó bá tí wọ́n pé wọ́n ní ìbá dé fìlà ò bá mọ̀ pé ìsọmíkì ní mọ́ dé mọ́jì. kámẹ́rà dànù. ó ní Oríyọmí you look younger. àǹtẹ̀kù súnmọ́ kínní ló ṣe fẹ́ lọ ta ilé rẹ̀ tó ń kọ́ lọ ló fẹ́ gbéwò ilé rẹ̀ tó ń kọ́ lọ fún wọn. súnmọ́ fún wa ní 100,000 naira. kí ló fẹ́ gbà? súnmọ́ ajú. mikra nìsan. mikra ló fẹ́ gbà ó fẹ́ fún ọ 100,000. iṣẹ́ kí ni ìyàwó rẹ̀ ṣe? mo máa ń dín kàlẹ́ alalẹ́ mi. mo máa ń dín àkàrà. ìgbà tí kò sówó lọ́wọ́ mi mọ́ ni mi ò dẹ́nu. nígbà tó ń dín àkàrà lára alẹ́ yẹn ó dẹ̀ ń tà. mo máa ń tà bọ̀ tìgbà tó yẹ pé mo máa ń gbàwìn àwọn ẹ̀wà máa ń gbàwìn òróró tí mo bá ti san tán àbí táwọn ọmọ mi bá ti jẹun níbi rẹ̀ kò ní sí owó tí màá fi pèlò ọjà lọ́jọ́ kejì torí tí wọ́n bá jẹun alẹ́ ń bẹ̀ tó bá di àárọ̀ ọjọ́ kejì wọ́n á tún múra sùn wọ́n á jẹun lọ sí sùn níbẹ̀ kì í jẹ́ kí ó sí owó tí màá fi pèlò ní alẹ́ ẹjọ́ mi ló jẹ́ kí n fi sílẹ̀. kí ni wàá ń ṣe báyìí? ìyá ọkọ mi ló máa ń tọ́jú àwọn ọmọ rẹ̀. kábíyèsí ọlọ́run. má gbàgbé obìnrin yìí o torí tọlọ́run irú rẹ̀ ò wọ́pọ̀ o wọn pọ̀ rárá ìwọ náà wo èyí tá a fi bẹ̀rẹ̀ ètò lálẹ́ yìí ẹ wá wo èyí tá a fi ń parí ẹ̀ lọ obìnrin náà nìyẹn o tó bá pọ̀ ń gbọ́ ètò tó ń ti orí igi rémọ́gi tó ń dágbére pé wọ́n ń ṣe nǹkan nílé àwọn wọ́n fẹ́ lọ ṣàdúrà fáwọn òkú àti orin ọmọ Ìlọrin tí ń gbé Èkó yìí ní nǹkan pé ló bá di ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ìgbà yẹn làwọn òkú tó ti kú wálé tó bá fẹ́ lọ́rọ̀ gírí ìbò rẹ lọ́wọ́ àṣé ibẹ̀ yẹn ní lọ nínú àwọn èèbó tó ṣe kò ṣe èèbó bá kú rẹ kò ní sùn olórí ibú èbó yìí ní bá ayé jẹ́ bàbá ro èbó lè já máa dédé ìbọ̀ lọ́lọ́mọdé wọ́n wá ti rówó ńlọ́ọ̀bà tó ní ìrìn máa wo gbogbo wọn wá ti pérí méjèèjì ìkóra wọn. àwọn ọkùnrin àwọ̀ wà á máa rọjú ànímọ̀ kẹ́kọ̀ọ́ tó ti ọ̀nà lè já àní kọ́lọ̀ ń sàmì èèyàn ni ó tún bu jù ẹ̀wù. irú iṣẹ́ Sùmáìlà yìí wọ́n jà kọ́ níbẹ̀. ààrẹ tó ń ta àtòróró àti gbogbo ẹ̀ tó ń gbà àwọn yẹn èlò ni. gbàwìn mo lè gbàwìn òróró ògò méjì nígbà mi. ìgò méjì. bẹ́ẹ̀ mo lè gbàwìn ẹ̀wà kóńgò mẹ́ta. kóńgò mẹ́ta. kò sí àkókò máa ń lọ. ọ̀dà ẹja ṣe báyìí. mo ní yóò di oṣù kẹta kí n tó máa gbowó
ó wà àwọn èèyàn fún àwọn èèyàn ẹ má bọ̀dà tó o bá rí 50,000 ńkọ́ gbogbo tá a sí àtẹ̀wá tí nǹkan tó sì ní ìsìn kò wọ 10,000 ń gbọ́dọ̀ dá padà àtẹ̀wà àtòróró ò ní gbàwọn ẹ̀ mọ́ wàá padà bẹ̀rẹ̀ ọjà rẹ̀ so tó bá ti di ọ̀la tí wọn ò lé ọkùnrin bí tó ti dín àkàrà ọ bẹ̀rẹ̀ àkàrà lọ́la máa fún ẹ ní 50,000 láàárọ̀ ọ̀la. ìwọ ọkọ Ọlọ́run sì ṣe mí lólówó àmì ìní gbà báyìí sẹ ìní gbowó báyìí lọ́wọ́ ẹni àwọn èèyàn ti fẹ́ sẹ́ndì owó ìní gbà báyìí ó di oṣù kẹta January February yìí èmi náà rùn mọ́ ìní gbowó lọ́wọ́ ẹni kankan ọkọ ayapọ̀ ṣe èso fẹ́ gbà yẹn jọ torí Ọlọ́run ó ibi àwọn tí wọn ì bá ti fóògùn sí pé dandan ńlá àti kéèyàn dọ́kọ̀ padà àwọn kan wà kò sí béèyàn ṣe lè ṣe kò ní jèrè ń bẹ̀ o ṣùgbọ́n kó wù mí kó o gbà á ṣùgbọ́n tí ní ability kí n ràn ọ́ lọ́wọ́ complete láì jẹ́ kó o gbà á ṣùgbọ́n màá ṣèrànlọ́wọ́ kékeré bó o ṣe fẹ́ lọ gbà á ìgbàgbọ́ mi ni pé láìpẹ́ máa pè ọ́ pé mo lọ sanwó mọ́tò oúnjẹ ó yá gbé fẹ́nìkan ó yá wa lọ́mọ ìwélé tó bá jẹ́ pé last month lẹ wá ni mo sì ní mikra tuntun tòkunbọ̀ kan tá a ṣẹ̀ṣẹ̀ rà tó wà nílẹ̀ ṣùgbọ́n ẹnìkan náà ló gbé lọ tó ń ṣe dáadáa ìwọ náà tó bá ti dàárọ̀ ọ̀la 100,000 tó fẹ́ lọ san tó fi mú wèlé hùn èèní ìyá ọmọ àbọ̀n ni. ẹ ṣe kà ẹ ṣe dà. dìde 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 mọ́kànlẹ̀ ọkùnrin lè dọ̀bálẹ̀ fún mi ní ìgbà kóbìnrin ó kúnlẹ̀ fún mi. ó tọ́jú obìnrin dáadáa o ìyàwó dáadáa ni téèyàn fi bẹ lọ́hùn ìyàwó dáadáa alálùbáríkà ìyàwó ni. níbo lẹ́ ń gbé? à ń gbé ní Paranu Ewé. Paranu Ewé Ismaili Oríyọmí Hamzat Paranu Ewé zone ńkọ́ ó wà ń bẹ àbí ìwọ lọ́jọ́ ìwọ̀n jẹ́ kí ìyàwó rẹ lọ́jọ́ ìwọ̀n wọ́n á fún ẹ ní free ní fọ́ọ̀mù tí wọ́n á fún ẹ lọ́jọ́ ìwọ̀n ọjọ́ tó bá ṣe meeting á jẹ́ kó o mọ̀ lọ́jọ́ ìwọ̀n ọ̀tọ́ bá dọ̀la yìí méjèèjì láàárọ̀ ọ̀la ẹ bá lọ lílálẹ̀ ó pẹ́ jù lọ́la by 12 o'clock wọ́n máa lọ lílálẹ̀ máa lọ lílálẹ̀ láago 12 lọ́la ìwọ wá gba 100,000 tiẹ̀ ìwọ wá gba 50,000 tiẹ̀ ṣe lákàntì ẹ̀yin méjèèjì ó lákàntì you are really suffering lágbára Ọlọ́run stubbornness yẹn dẹ̀ ti tán toro Bíbélì sọ pé ẹni tó bá ní aya rere ó ló ti ṣe kí ni tẹ̀yìn bá yín ọmọ Yorùbá he who find good wife has found everything a good thing ohun rere náà ni ọmọ Yorùbá tí ọmọ Yorùbá ẹ dá mi Fẹ́mi Fẹ́mi ìwọ àbí ẹ kí ló sọ ó kà káàsì ẹ dànù lásán ní pẹ̀lẹ́ tó bá ṣe slang club ọmọ ẹjọ́ àwọn ọlọlé ẹ dìde kò sí wàhálà àmín 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 dìde àmín o tó bá gbàdúrà kọ́ ló ń bless ẹ kó lè bless èèyàn bíi tiẹ̀ tó ló ń bless ẹ tán tó bless wọn ìwọ lọ́mọ tó ní tó fi gbá tó lọ́ ń fún ọ fẹ́rò pé ṣògùn owó fẹ́rò pé ẹnìkan ló gbówó fún ọ fẹ́rò pé àwọn kan ni wọ́n ń gbówó fún ọ bìkan tó sì mọ̀ pọ́lọ́n ló fún ọ tó sì máa dé ìtọ́ wà láàrin ìwọ àti ẹ̀ tó sì ṣe fún ọ tán tó ń ṣe bó ṣe wù ọ ìwọ lọ́mọ. ká máa lọlé
ká máa